Lizard mo fẹ́ help ẹ sórí help tí mo fẹ́ ṣe fún ẹ̀sìn ṣé ọmọ tó bá fi ọmọ bú mi wípé ọmọ inú àpò wàá fi wedding wàá fi bú mi wípé wedding 2 months wedding 2 months ṣó gbọ́ mi ṣó gbọ́ àbò gbọ́ wedding yẹn 1 day ní 24 hours ló ṣe alẹ́ ọjọ́ wedding gangan òní olúkakú tí ń jẹ́ orúkọ màmá ẹ̀ àti pathways ṣó ti gbọ́ ẹni tó fún ẹ ní ọ̀rọ̀ yẹn kò sọ fún ẹ dáadáa ṣó ti understand bóyá èmi tọ́rọ̀ ṣẹlẹ̀ sí òun mo kọjá mo wá sọ fún ẹ sìn pé mo fẹ́ help ẹ ṣó rí gbogbo fídíò wedding gbogbo fídíò decoration hall gbogbo everything kò ever make orí Instagram kò ever make orí internet mi post ẹ rí mi post wedding rí mi post decoration mo fẹ́ help ẹ mo fẹ́ bá ẹ gbé kíní decoration wedding yẹn mo fẹ́ send ẹ sí ẹ bọ̀ send tí mo fẹ́ send ẹ sí orí page mi ló ti máa mú jọ tó bá ti ń sọ̀rọ̀ bá mi fi ọ̀rọ̀ sí abẹ́ máa kó jẹ́ kó máa mọ̀ wípé ọ̀rọ̀ wedding ló ń sọ nípa so mo fẹ́ send fídíò yẹn àti gbogbo oúnjẹ àti gbogbo nǹkan tá a ṣe máa send ẹ̀ sí orí page mi ṣé o ti gbọ́ so tó bá fẹ́ sọ dáadáa next time tó bá fẹ́ rojọ́ sọ̀rọ̀ dáadáa wípé wedding ọjọ́ kan ò ní kó sọ pé wedding ọjọ́ kan tó ṣẹlẹ̀ ṣé o ti understand then sórí Ọlọ́run ló fún yàn lọ́mọ Ọlọ́run ló fún yàn ní gbogbo nǹkan téèyàn ní ọmọ 100 kò tó pa tí Ọlọ́run máa pàdánù má máa sọ̀rọ̀ ọmọ síyàn kò dáa ṣé o ti understand èmi ò ní bọ́ ọmọ ẹ o torí èmi ò mọ bó ṣe ń bọ́ ọmọ lọ́mọ because mo ń wojú Ọlọ́run kankan tí mò ń wá lọ́dọ̀ Ọlọ́run ṣé o ti gbọ́ dẹ́ẹ̀dẹ́ máa rántí àtúbọ̀tán kò rántí ọjọ́ tí èèyàn máa sùn tí èèyàn ní jí mọ́ ṣé o ti gbọ́ tó bá ń sọ̀rọ̀ tó bá yìí tí fi ológo kò fi ta ọjà ẹ tó máa ń gbé aṣọ séjìká tó máa fi ń gbé aṣọ séjìká ṣé wọn pé nísìnyí Ìyábọ̀ ò work mọ́ because bó ṣe ń pè Ìyábọ̀ àwọn ò ra aṣọ lọ́wọ́ ẹ̀ mọ́ wọn ò ra nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́ èmi ló jump sí nísìnyí ó ti understand tẹ́lẹ̀ náà àwọn méjèèjì náà ló kúkú máa ń pè pọ̀ tó yẹ pé máa ń pè pọ̀ bó ṣí mílẹ̀ for some time but ìgbà míì wá kàn yọ ọ̀rọ̀ wá kàn sọ ó ti understand ìwọ ṣọmọ pé ó ní problem tó bá ti fi ológo orúkọ ológo kó mú kó fi ta ọjà ó kì í tà sórí rẹ̀ mi báyìí mi ò stress most time gan lé ni mo wà tí mo sùn lórí bẹ́ẹ̀dì mi owó wọnú àkáǹtì mi stress ó dẹ̀ sọ pé 100 million èmi lọ yá báǹkì tèmi fi ṣe wedding ṣèbí lẹ́yìn 1 year ó ní mo kọ́ lé 860 million tí mo kọ́ tí mo ṣí ní under 12 months tí mo fi marriage mi lẹ̀ ìyẹn náà ṣe mo ti lọ yá báǹkì ni o ti understand ṣọ́ pé ìwọ lò lówó tó yẹ pé tó o bá tí ì pọ̀ síta kó fi gbogbo orúkọ àwọn ológo tó lógo lórí Instagram kó fi máa ta ọjà kó máa bú wọn kó máa sọ̀rọ̀ ńláńlá kó máa parọ́ mọ́ wọn kó máa ṣe gbogbo ayé ò tí ì dá ò tí ì tajà ò tí ì rí customer tó máa tajà ṣé orí mídíà kan tí mo di product mi mú tí mò ń tutọ́ lórí Instagram tí mò ń tutọ́ tí mò ń dìmú tí mò ń ṣe we got money my dear we don't stress for money look for us tí bá ń rìn owó ń wá mi tí bá ń sùn owó ń wá mi tí bá ń lo owó ń wá mi ṣé orí gbogbo kinní mò ń ṣe voice over fún ẹni kò lè máa rí nǹkan tó ṣẹlẹ̀ ní wedding yẹn because ṣé mo pé ó wà wedding yẹn so o lè mọ nǹkan tó ṣẹlẹ̀ ní wedding yẹn ṣó get Ọlọ́run ló dẹ̀ mọ nǹkan tó fi ṣe kò matter na maria no key person mo try láti lọ́kọ ni kò dẹ̀ work so I don't understand tó o ti gbé ọ̀rọ̀ ọkọ yẹn kó lẹ́nu ẹ̀ for 2 years 4 months ẹni tó lọ́rọ̀ ti move on tó ti move on ó ìwà lẹ́nu ẹ̀ ó ìwà lẹ́nu wọn ra ọmọ nínú àpò ìwà lẹ́nu wípé marriage fail tí marriage bá fail nǹkan ṣé kéèyàn ó mọ iye nǹkan tí mo ti ṣe lẹ́yìn tí marriage fail ṣé ó mọ iye nǹkan tí mo ti ṣe tí má dá sílẹ̀ fún ẹ wà láì ò ṣe ẹ̀yọ̀kan nú ẹ̀ Kútọ́nù bíbá gan ò lè dé kò síbi tó lè gé ò lè wọ British Airways kó wọ Virgin kò sí ètò olè wọ gbogbo olùwò ní Lady K International ṣẹ́rí lọ́dọ̀ Lady K tẹ́ bá fẹ́ ra African food àwọn oúnjẹ ilẹ̀ wa ẹ pè mí tí ẹ bá fẹ́ ra oúnjẹ ilẹ̀ wa ẹ pè mí tí ẹ bá fẹ́ ra oyin original ẹ pè Lady K àwọn oyin original eléyìí ò ń ṣe oyin fake oyin original ni òun ni mo tòjọ sókè tẹ́ wò tó black yẹn oyin original ẹ pè Lady K ó tún wà bíbáyìí náà tí mo tò sí bíbáyìí náà oyin gidi ó wà bákan náà tí ẹ bá fẹ́ ra àwọn spiritual items àwọn ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ ìyọ́nú ọṣẹ tẹ́ lè lò fún àmúbọ́ èyí tẹ́ lè lò fún ìkórìíra èyí tẹ́ lè lò fún aláǹtakùn èyí tẹ́ lè lò fún àgbélépọ̀tá èyí tẹ́ lè fi dẹ́rù padà fẹ́lẹ́rù tí a mọ̀ sí back to sender ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show tó confam ó ṣiṣẹ́ ó mú yes ó ṣiṣẹ́ ó mú yes tí bá sọ fún yín pé ó mú yes àwọn tó ra spiritual items lọ́wọ́ mi ló lè sọ àwọn ló lè ròyìn fún yín spiritual items Lady K yẹn kò ń ṣe spiritual items irọ́ náà ni a ti rárọ́ èmi kọ́ Ọlọ́run ni ẹ ti ara mi sí Ọlọ́run ẹ ti ara mi tún wo iṣẹ́ Ọlọ́run ká wá mọ̀ wípé yes Ọlọ́run wà síbẹ̀ kò yípo padà òun lọ́ba ilé yí padà ọba tó lọ kọrin kése ẹ̀yin tẹ́ bá ní any spiritual problem tẹ́ bá dojúkọ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa ṣùgbọ́n tẹ́ bá fẹ́ pè mí fún consultation as from next month wọ́n máa gbowó consultation because consultation go tẹ̀ wá jẹ́ kí n lè ráyè ṣe nǹkan mímọ́ máa rojọ́ láti àárọ̀ ṣúlẹ̀
ẹ̀yin tẹ́ bá máa ń wò mí dáadáa lọ́wọ́ àwọn prógráàmù mi ẹ rí mi nígbà mi gbogbo ojú mi á wú gbogbo á ṣe pìkìtìpìkìtì ẹ ti rí stress yẹn lára mi torútorú lọ́mọ máa fi pè mí ẹlòmíì tí bá ṣe ń délé lálẹ́ báyìí ní kọ́ ọ máa wọlé àwọn agbára lédíkè mú ṣọ́ yín ni mo fẹ́ kẹ́ free ni tó mo mọ̀ pé máa busy day time máa wá bẹ̀rẹ̀ ẹjọ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni báwo èèyàn rojọ́ lórí kíní títí aago mẹ́ta aago méjì òru so as for next month ẹjọ́ torí Ọlọ́run bó ti jẹ́ owó mílík máa gbà fún consultation òótọ́ ọ̀fẹ́ la fi fún mi òun ni mi ò ṣe ní gba owó tó pọ̀ lọ́wọ́ anybody ẹ lè máa wò pé kí ni ọmọ kékeré ní Lady K mo kéré lójú ni mo kéré lójú ni ìyá mi ẹ̀yin bàbá mi Ọlọ́run mi ṣe kí ni ó kún mi fún agbára ńlá so gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn kan spiritual items tẹnu kọ́ ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show fún anything tẹ́ bá fẹ́ fún spiritual items anything tí ẹ bá ń face ẹ jẹ́ ká jọ kó tọ Ọlọ́run ló lè ṣe anything tí ẹ bá ń là kọjá Ọlọ́run ló lè ṣe èmi poṣẹ́ fún ara mi that is why èèyàn tó bá wá sí store mi ẹ mọ̀ pé yes I have a lot of space here mo dìde níbi tí mo ti ń ṣiṣẹ́ mi báyìí so gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn spiritual items ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù gbogbo àmúbọ̀ àlákàlà ìjákulẹ̀ ìfàsẹ́yìn gbogbo ẹ máa dópin nínú ayé wa lórúkọ Jésù ẹnu mímọ́ Ísírẹ́lì àsúrè ìbùkún sáyé wa àjọ ní testimony ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra aṣọ lọ́lọ́kùn òjọ̀kan gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi tẹ́ bá need àwọn native to fine àwọn fine fabrics tẹ́ lè lò fún photoshoot tẹ́ lè lọ sí any event tẹ́ lè lò lọ sí ìbàjẹ́ mosque ni ẹ fẹ́ lọ sásàlátù ẹ fẹ́ lọ sí church ni ẹ fẹ́ lọ sọ́fíìsì ni ẹ fẹ́ jáde ni ẹ̀yin wá need àwọn native tẹ́ lè lò ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí store mi ẹ máa bọ̀ wá sí 76 Wentworth Street Hamilton downtown ní Canada ẹ̀yin tẹ́ bá wà ní Canada tẹ́ bá fẹ́ wá ẹ free parking space wà tẹ́ lè park mọ́tò yín sí tí ò ní sí pọ́n máa já tíkẹ́ẹ̀tì fún yín ẹ̀yin tẹ́ bá dẹ̀ lè wá ẹ pè mí online ẹ pè mí máa bá yín send àwọn nǹkan tẹ́ bá need àwọn nǹkan èlò àdúrà àwọn nǹkan ìṣẹ́gun curse breaker àwọn nǹkan cleanser tẹ́ lè máa lò ẹlòmíì kò sí nǹkan tó nídìí tó kàn máa clean ara ẹ̀ ẹlòmíì ò nídìí ọṣẹ àánú ẹlòmíì kẹdẹ nìyí ọṣẹ àánú ló nídìí kò wá síbẹ̀ ṣe máa sọ pé fẹ́ lo ọṣẹ àánú ẹ kọ́kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ lo nǹkan ìṣẹ́gun sí ó lè jẹ́ kékeré báyìí ẹ kọ́kọ́ lò lọ láti fi clean gbogbo ojú burúkú àmì burúkú ọwọ́ burúkú afẹ́fẹ́ burúkú tó ti lè wà lágọ̀ọ́ ara ẹ fi ṣe kíni ẹ kọ́kọ́ fi clean ẹ̀ dànù ẹ ṣẹ̀ṣẹ̀ wá lo iṣẹ́ àánú lọ́wọ́ kan ní máa ṣiṣẹ́ mo lo iṣẹ́ kò jẹ́ ẹ sọ wípé Lady K ní irọ́ ni iṣẹ́ máa jẹ́ lára yín ní orúkọ Jésù iṣẹ́ ayọ̀ iṣẹ́ ìbùkún iṣẹ́ ìdùnnú ó máa jẹ́ fún yín so bó ṣe jẹ́ nìyẹn fáfáná ẹ̀yin tẹ́ bá tún fẹ́ wá ra wig náà wà available ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelries wà available ẹni tí tẹ́ bá ti fẹ́ ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show the baby of Oduduwa nation mi ò ní wá yín tì ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́lẹ̀ tán notification any country kò sí country tí mi ò kí ship ọjà sí pápápá ọjà yá dọ́dọ̀ yìí bákan náà product iléeṣẹ́ TL láti ti run out of stock fún product iléeṣẹ́ TL mi ìdẹ̀ tí mo gbàgbọ́ jà máa dé oògùn diabetes ẹyọ kan ló kù ilẹ̀ báyìí this is the last diabetes medicine tani oògùn diabetes ẹyọ kan tó kù lélẹ̀ ẹni tó bá máa jẹ lọ́ọ̀kẹ́ confam mo sọ fún yín wípé gbogbo àwọn apps yìí wọ́n ṣiṣẹ́ gan ajẹ́bídán ni wọ́n ẹ̀yin mọ́mí ẹ̀yin dáàdì ẹ wá rà wọ́n bákan náà ti jẹ̀díjẹ̀dí ìyẹn náà kó ẹyọ kan eléyìí sì mo pin fún yàn ni ẹ wò kékeré ti jẹ̀díjẹ̀dí lélẹ̀ kékeré kan ńlá kan fún ti jẹ̀díjẹ̀dí òun ló kù ti diabetes ó kẹyọ kan ti high blood pressure ìyẹn ṣẹ́kù méjì ó ga ọ ọjà ti fà gan ọ fa òun nìyí ti high blood pressure méjì tó ṣẹ́kù lélẹ̀ so fáfà lẹ́yìn tẹ́ bá nífẹ̀ẹ́ sí wọn ẹ pè mí ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan àánú lóríṣiríṣi ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan tẹ́ lè lò fún stroke èèyàn tó bá ní stroke àwọn nǹkan tẹ́ lè lò fún stroke ó wà àwọn nǹkan tẹ́ lè mú fún stroke ó wà ọṣẹ tẹ́ lè fi wẹ̀ fún stroke ó wà ní agbára Ọlọ́run àlàáfíà Ọlọ́run á jẹ́ ti gbogbo wa ní agbára Ọlọ́run ẹ pè mí ẹ̀yin tó bá lè jẹ́ wípé nǹkan mímu fún ọ̀fà lẹ bá fẹ́ mo ní wọn lóríṣiríṣi mo ní àwọn iṣẹ́ yẹn mo ní wọn lọ́wọ́ lóríṣiríṣi pẹ̀lú kíni pẹ̀lú àwọn sáàmù tó mú yes tó dájú tó confam so bí gbogbo ẹ ṣe jẹ́ nìyẹn
ẹ pè mí o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ṣe bá ní business tí business yín tí kò boost, tí ọjà yín ò tà, ẹ̀yin náà pè Lady K Ìfẹ́ Olúwaṣù, ajé awọgbá yín lórúkọ Jésù, àjọ ríta ajé ṣe, ìbùkún ọ̀run awọnú iṣẹ́ wa, àánú Ọlọ́run awàwárí, àjọ ní testimony ayọ̀. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ ṣeun gan, mo dúpẹ́, ẹ bá mi share, ẹ subscribe sí YouTube channel mi, kẹtọ notification bell fún àǹfààní ẹ̀yin tẹ́ bá kí n gba notification bell mi mọ́. Ohun tó máa ṣẹlẹ̀ ní ẹ hàn follow mi, kẹ wá subscribe padà, kẹ wá tan all notification bell. Ẹ ṣé gan, mo dúpẹ́, ire o.